Ọ̀daràn Mímọ́ part 2. Welcome back to my YouTube channel, Ọmọ Yorùbá TV. There are part 2 movie. Like and subscribe, guys. Drop orúkọ favorite actor àti actress in the comment section. In this movie preview, I'm also filming nígbà tí part 2 máa jáde. Kí ló ṣẹlẹ̀ ní part 1 àti kí ni wọ́n ti máa expect ní part 2 sinimá yìí. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni ní ẹ̀kọ́ tí àwọn àgbààgbà òṣèré sì pọ̀ nínú ẹ̀. Ibẹ̀ láti rí Anta Lamiyan, Yẹmí Ṣọ́ládé, Adéníyì Johnson, Ìrètí Ọ̀sáyẹmí, Túndé Adérínyòye, Ayọ̀ Badmus, Ọláwálé Ọdẹ́rìndé, Fisáyọ̀mí Àbẹ̀bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká mọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí ní comment section kí ẹ sì má gbàgbé láti tẹ subscribe button. Bí a sì mọ̀ pé sinimá yìí parí sí ibi tí ẹni tí ó pa Chief tún ti lọ pa àkọ́bí ọmọ rẹ̀. Àmọ́ nítorí pé ó pẹ́ kí ó tó padà, àwọn tí wọ́n jọ lọ́rò pé bóyá ó fẹ́ dalẹ̀ àwọn àbí ó fẹ́ ṣe ìjàmbá fún àwọn. Àmọ́ ní àìpẹ́ ni wọ́n rí tí ó yọ lọ́ọ̀kan tí ó sì ń bọ̀ wá. Lẹ́yìn eléyìí ni ó kó sínú mọ́tò tí wọ́n sì ń lọ. Àmọ́ ní ojú ọ̀nà wọn ni a rí àwọn ọlọ́pàá tí wọ́n ń lé wọn bọ̀. Ibí yìí ni apá kìíní sinimá yìí parí sí. Ohun tí a máa retí ní apá kejì sinimá yìí ni pé ǹjẹ́ ọlọ́pàá rí wọn mú àbí kò mú wọn? Ta gangan ni ó ń pa àwọn èèyàn yìí? Kí sì ni ìdí tí ó fi ń pa wọ́n? Ǹjẹ́ ọ̀gá Tádé tí ń ṣe ẹ̀gbọ́n Àbẹ̀bí, ǹjẹ́ ọ̀gá rẹ̀ rí orí bọ́ nínú ẹ̀sùn tí wọ́n fi kàn yìí? Àbákan náà kí ni Chief Jare ṣe tí wọ́n fi pa òun àti ìyàwó pẹ̀lú ọmọ rẹ̀ yìí? Kí ni ó gbẹ̀yìn Lékan àti Àánú? Gbogbo eléyìí ni ẹ máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà ẹ máa retí apá kejì sinimá yìí ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Ó dìgbà kan náà.